bí o ṣe rí Lizzy níwòwò Ọlọ́run àjànàkú tó ń pè bàbá tó dàbí ejò àrùn tó ń joyún mu yẹn àbá àmọ́ ẹni ṣebí nítorí bàbá kí ló kọ bàbá tó ń tẹ̀lé sí yẹn ṣe bó lọ sásábẹ́ wọn ni lọ fún wọn ṣe cover up ni tẹ́ bá ti ṣogun kọjá kádàrá ẹ wá lọ wá bá àwọn bàbá pásítọ̀ kan ẹ wá lọ máa sásábẹ́ wọn ẹ wá máa ṣe ó lé àdàndà tí wà burúkú ìwà àjànàkú tó ti pọ̀ sí ẹ nínú Ọlọ́run àjànàkú olórí burúkú bàbá tó òun gangan wọn kọ́kọ́ fi ṣe ambassador Karo White kó tó kú ó dàbí àrùn tó ń joyún mu ẹ bá ń pe Tọ́pẹ́ Àlàbí dàbí ẹ ti tàgẹ̀ àti mind you what I'm talking about is just for people to know the kind of person the people you look up to yeah ṣé ń gbọ́ mi Lizzy fẹ́ ṣe birthday níjẹta our group our followers they decided let's surprise Lizzy, let's make her happy. They contacted Tọ́pẹ́ Àlàbí, which I personally disagreed because I'm not going to really talk about that. What was their reason for calling Tọ́pẹ́ Àlàbí? One is Lizzy like only Tọ́pẹ́ Àlàbí. Mo lè má lórí èèyàn kí má like ẹni ẹ bọ̀ṣá. Mo lè má lórí èèyàn kí má like ẹni ó kàn lè jẹ́ pé orin ẹni mo like. Get it? So can you conclude pé torí Lizzy like Tọ́pẹ́ Àlàbí, you have to go and call Tọ́pẹ́ Àlàbí. Ṣé ever rí Tọ́pẹ́ Àlàbí kó share nǹkan Lizzy àbí kó celebrate Lizzy? Ṣé ever rí Tọ́pẹ́ Àlàbí àbí Lizzy kó sọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí? Mi ti ẹ̀ gbọ́ rí. Ìgbà tẹ́mi àti ẹ̀ sọ̀rọ̀ gan kò sọ̀rọ̀ débẹ̀ rí. Tí Lizzy báyìí dé party ó ti lọ sí party àwọn Wàsíù Pasuma mo máa rí bó ṣe máa ọ̀nà ẹ̀ gan. Tó bá yìí jẹ́ Wàsíù lọ lọ bá gan mi rò bí Wàsíù gan máa gbowó. Wàsíù lè má lè lọ síbẹ̀. But ó lè ṣe virtual celebration fún. Pasuma, òun náà lè má ráyè. Pasuma dẹ̀ lè ráyè. And even ọ̀rẹ́ Pasuma gan lọ́kọ ẹ̀. Am I communicating? But ó ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn nìyẹn. I'm not going to condemn nǹkan tẹ́ ṣe yẹn. You just want to make her happy. And you want to go for the best. Because ẹ ti rí Lizzy pé she's always standing out. She's a queen with a crown. When we talk about genuine queens, queen as in queen, go and Google the true definition of a queen. You decided to go for the best. Fair enough. She got there. Tọ́pẹ́ débẹ̀ yẹn. Ìgbà tó débẹ̀. Ó lóun ò bọ́lẹ̀. I was not aware. Me mọ̀ nǹkan kan because I always tell people that even chat to me mo kí n wò tí bá ṣiṣẹ́ tán mo ti dìde. When you go and ask people that know me, when they send me videos, I tell them just summarize it. I don't have that time. Mi kí n wò because mo nínú fùfù gan tí bá ń wo videos àti tó kàn mí àti tí ó kàn mí bá kàn má ní mo fẹ́ bọ́ta gbèjáde kẹ́ lè mọ̀ bí ṣe lámúmọ́ra tó. So tẹ́ bá rí mi tí máa sọ pé mo kí n wo videos. It's not because pé mo gúnyan yín kéré. It's because mi ní sùúrù. So I avoid a lot of things. And because tí mo sọ yẹn. So that is that. So on getting there, Tọ́pẹ́ Àlàbí realized she was going to Lizzy, which she said she was not aware. But I've made my investigation and I was told she was aware. Yeah? And why I said she was not aware yesterday was that kò lè gbowó kó gba gbogbo ẹ̀ kó wá débẹ̀ yẹn kó lóun ò ní ṣe. Yàtọ̀ sí pé kà ló máa ń ṣe bẹ́ẹ̀ àjẹ́ tó forúkọ Ọlọ́run bojú òun ni ìwà tí Tọ́pẹ́ wù lánàá yẹn. Ẹ bá mi tag ẹ̀. Ẹ bá mi tag ẹ̀. Mo máa ń sọ kíní kan fún gbogbo yín. Wọ́n ní kò ń ṣe gbogbo ẹni tó bá ń ké pọ̀ Ọlọ́run òun lèèyàn Ọlọ́run. Ta ni èèyàn Ọlọ́run gangan? Ó ní pé àwọn nǹkan tí Tọ́pẹ́ Àlàbí ń preach fún wa, she's fake from the pit of hell. Am I communicating? According to Tọ́pẹ́ Àlàbí, ó ní òun fi orin òun win souls. Let's assume she was not told. Let's assume she collected the money.
She got to the venue. Tope, I'm gonna be using your daughter. To ṣẹ̀ṣẹ̀ wedding. I'm gonna be using her as a I'm gonna be referencing your daughter this afternoon. Ọmọ ẹ fẹ́ ṣèyàwó Tope, bọ́mọ ẹ ṣe ṣèyàwó yẹn. Yeah. Ó wá ti sọ fún ẹ pé èèyàn kan wá gbé olórin kan wá, olórin tó like. Olórin yẹn wá débẹ̀. Thank you, case study. Olórin yẹn wá débẹ̀. Bó ṣe wá débẹ̀, ó wá rí pé mi nífẹ̀ẹ́ ọmọ Tope. Ó wá padà Tope Alabi ní ọjọ́ nǹkan ẹ̀yẹ. Mi fẹ́ mọ nǹkan tí Lizzy ń ṣe o. Àti birthday, àti kómọ. Anything tó ti ń kí congratulations nǹkan ẹ̀yẹ ni. Tope Alabi wá débẹ̀. Ó wá débẹ̀ Tope Alabi. Ó wá rí pé Lizzy ni. Ó wá rí pé Lizzy ni. Ó wá lò ní bọ́lẹ̀. Ọlọ́run á bí ẹ. Tope, Ọlọ́run á bí ẹ. Bó ṣe rin ní Lizzy ní wòwò lánàá Tope, àwọn ogun á rìn ẹ ní wòwò. Kò dìgbà tó bá naked èèyàn lọ́rìn wòwò Tope. Bí o ṣe rí Lizzy ní wòwò, Ọlọ́run àjànàkú tó ń pè, bàbá tó dàbí ejò, àrùn tó ń joyún mú yẹn, àbá àmọ́ ẹni. Àmọ́ ẹni. Ṣebí nítorí bàbá kí ló kọ bàbá tó ń tẹ̀lé sí yẹn? Ṣé bó lọ sásábẹ́ wọn ni lọ fún wọn ṣe cover up ni. Tẹ́ bá ti ṣògùn kọjá kádàrá. Ẹ wá lọ wá bá àwọn bàbá pastor kan. Ẹ wá lọ máa sásábẹ́ wọn. Ẹ wá máa ṣe holier than thou. Tí wà burúkú ìwà àjànàkú tó ti pọ̀ sí ẹ nínú. Ọlọ́run àjànàkú. Olórí burúkú bàbá tó òun gangan wọ́n kọ́kọ́ fi ṣe ambassador Karo White kó tó kú. Ó dàbí àrùn tó ń joyún mu. Ẹ bá ń pe Tope Alabi, ó dàbí ẹ ti tagẹ̀. Ẹ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Abẹ́ gbọ́ mi. Ó wá débẹ̀. Ó sọ pé ó bọ́lẹ̀. Ó ló bọ́lẹ̀ àbí? Because you don't want to be associated with Lizzy. Àbí? Because ó sọ fún wa pé Lizzy ò ṣẹ́. Lizzy ò rẹ̀. So kí ló tó ṣe bọ́lẹ̀? Ẹ tún wá mọ bí tó ṣe dé. Wọ́n náwọn ìyá yẹn wá ń bẹ̀ ẹ́. Àbí kò yé yín? Wọ́n náwọn ìyá yẹn wá ń bẹ̀ ẹ́. Ó lóun ò bọ́lẹ̀. Ṣọ́rọ̀ Tope jọ mí lójú ni. Ọ̀rọ̀ Tope jọ mí lójú. This woman is somebody I love listening to her songs. Ó dàbí bàbá rà náà ni. Everybody knows my best song, my best music is Babara. Àbí kò yé yín? I love her song. Tope Alabi wò mí dáadáa o. I don't know you. And I don't know you. But mo rántí ìgbà tí gbogbo ayé kọ ẹ̀yìn sí ẹ. Go and check my page. This is why I tell people, I don't need to know you to support you. Tá bá rí nǹkan tí ò dá, ẹ jẹ́ ká sọ pé kò dá. Mi ní sọ pé torí Lizzy, èmi àti ò sọ̀rọ̀. Àbí kò yé yín? Mi ní sọ pé torí èmi àti Lizzy ò sọ̀rọ̀. Kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn wá ṣẹlẹ̀. Kí n wá ignore. Ó lè ṣẹlẹ̀ sí anybody. Ṣẹlẹ̀ tá bá ti ń gang fight, àbí tá bá ti sọ pé fine, mo sọ fún yín pé Fúnkẹ́, tán bá ju àdá sílẹ̀ ní gbagba, èmi máa sọ fún yín pé anything can be a reason for not coming down. Ṣé ń gbọ́? But Funke Akindele is part of it. I'm telling you, anybody can be your favorite, but that doesn't mean I should not talk. Ṣé ń gbọ́ mi? It can be any reason. Abi, thank you. Let me not shock your bubbles. Professionally, she will not leave her house. Ṣé gbogbo ètí mo sọ lánàá yẹn? Mo ń fún ní benefit of doubt because èmi ò like ká máa péjọ pariwo lé ẹni tí ó ṣẹ̀ ká wá lọ realize pé kò ṣe bẹ́jọ́ ṣe rí nìyẹn. And bí ṣe sọ fún yín mo ní ẹni tó súnmọ́ tí mo ní kó bá sọ̀rọ̀, nǹkan tó sọ fún mi ni mo wá relate fún yín. Ṣó ti yé yín? But mo wá pé àwọn kan tó jẹ́ àwọn bíi lawyer, àwọn èèyàn ńlá kan mo pa wọn sọ̀rọ̀ lánàá. Mo ní ṣé nǹkan tí Tope ṣe yẹn ṣó dá? Wọ́n ní number one, professionally kò lè lọ anywhere tí ó bá sọ pé ibo ló lọ.
ẹni tó fẹ́ lọ kọrin fẹ́yàn lóòótọ́ ó máa béèrè orúkọ because ó fẹ́ kí dé ibi oríkì ẹ̀, ó fẹ́ fi ìyá ẹ̀ kí, ó fẹ́ fi bàbá ẹ̀ kí, ó fẹ́ fi ìlú ẹ̀ kí, ó fẹ́ fi iṣẹ́ tó ń ṣe kí. Am I communicating? Ó wá lọ onú tẹ̀lé wọn sọ fún ẹ. That means your organization, you are not professional enough. Ẹ bá mi dè yẹn. Ó wá débẹ̀. Ó wá rí pé Lizzy ni. Ó wá bọ́lẹ̀. Abẹ́gbọ́. Ọmọ yìí ò tiẹ̀ wá mọ̀ ìpọ́n ń gbé anybody bọ̀. Àbí kò yé yín? Ìgbà táriwo pọ̀ níbi tó ti ń bẹ Tọ́pẹ́ Àlàbí. Wọ́n ní gbogbo èèyàn wá kúnlẹ̀ wọ́n ń bẹ lẹ́yìn tó ti gba owó iṣẹ́. Ṣẹ́rí máa ń sọ kinní kan. Nàìjíríà tó di báyìí lénìí kò ń ṣe ìjọba nìkan o. Individually, ẹ lọ Google fún mi, what is Nigeria? Èmi àti ẹ tá à ń gbé nínú ìlú yẹn gangan ni ìlú yẹn. Ṣé ìjọba ni ìwà tí Tọ́pẹ́ wù yẹn? No, ẹ jẹ́ ká sọ̀rọ̀. Ẹ jẹ́ ká sọ̀rọ̀. Bí ọ̀rọ̀ àǹtí mi tó pè wọlé lánàá, ó ní ṣé ká ní Lizzy ń ṣe wedding ni? Àbí ó ń ṣe wedding reunion? Tọ́pẹ́ wá débẹ̀ lánàá yẹn, ẹ jẹ́ ká gbàgbé sí pé wọ́n sọ fún àbí ọ̀n sọ fún. Ó wá débẹ̀ lánàá yẹn, ó wá rí pé Lizzy ni. Ṣó máa lóhùn ò ní kọrin ni? Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ ká gbàgbé pé Lizzy ṣẹ̀ wá ń sìn, ó ṣẹ̀yìn ẹ̀yin olórí burúkú. Tínú yín dùn. Ẹ gbàgbé pé ó ṣẹ̀yìn sìn àbẹ́ ti búra yín rí. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ ká wo bẹ́ẹ̀ yẹn. Ó wá débẹ̀, wọ́n wá ní kó bọ́lẹ̀, ó wá ní o ò ní bọ́lẹ̀. Gbogbo èèyàn wá ń kúnlẹ̀ àti ẹni tó ní ewu lórí. Ibi tẹ́ ti máa mọ̀ pé ọ̀dájú ni Tọ́pẹ́ Àlàbí. Abájọ náà ojú yín ò smooth rí, tẹ́ bá kun powder ojú yín máa wrinkle ni at over 50. Powder yín ò lẹ̀ mọ́ yín lójú rí. Powder yẹn máa dàbí pé wọ́n pò mọ́ omi kan tó kùn sí yín lójú ni. Ẹni tí ò bá ti dá ṣẹ́rí mo máa ń sọ kíní kan bó ní inward ló máa ń use outward. Ṣé ń gbọ́ mi? Tí inward ẹ bá dá, tí inú ẹ bá dá, tó o bá lo makeup ojú ẹ á dá. Ṣèbí mi ni the only makeup tí mo ṣe ní inú ojú yìí mo dẹ̀ lo wet lips mi. But because nínú mi tí n bá bú ẹ ó ti ṣẹ ni, tí n bá dẹ̀ ti sọ̀rọ̀ ó ti lọ. Ẹ get mi ṣá. Ìtorí nǹkan tí mò ń breathe jáde ayọ̀ ìdùnnú kínú gbogbo ẹ̀ tó wà sọ̀rọ̀ àndí ìsinmi tí mo mọ̀ àtẹ tí mo mọ̀ kínú wọn dùn. Abẹ́ get mi. Ibi tí ló ti bí mi jù tí mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ láàárọ̀ yìí. Wọ́n ní bó ṣe wá ń bẹ Tọ́pẹ́ Àlàbí, wọ́n ní wá ṣe báyìí. Ẹ mọ̀ bí ìyá Gbóǹká ṣe máa ń ṣe tó bá ti fẹ́ ṣí, tí ìyá Gbóǹká bá ti fẹ́ ṣèkánú fíìmù, tó bá ṣe báyìí, tó bá ṣe báyìí. Wọ́n ní Tọ́pẹ́ kọ̀ kákò nú bọ́ọ̀sì yẹn ni. Ó wá lejú, ó wá lùkèwé kó wá ṣe báyìí. Ẹ wò mí, wọ́n ní wá ṣe báyìí. Ẹ mọ̀ táwọn àjẹ́ bá fẹ́ ṣèkà, tó bá fẹ́ ṣèkánú ẹgbẹ́ yẹn nínú eré tàbá wòye, tó máa pẹ̀gbẹ́, ẹ mọ̀ ìyá Gbóǹká tí ìyá Gbóǹká máa kọ́ ẹsẹ̀ kékeré yẹn tó máa wọ ẹgbẹ́ báyìí. Wọ́n níbi Tọ́pẹ́ ṣe nìyẹn. Ó lùkèwé, ó kẹ̀yìn sí gbogbo àwọn tó ń bẹ̀. Ó kọ ẹ̀yìn sí wọn. Kò wojú wọn. Wọ́n dáwọn ìyá yẹn ń kúnlẹ̀, wọ́n ń sunkún. Wọ́n ń sunkún. Ẹ jọ̀ọ́, ẹ má wọ́n ní ó kọ ẹ̀, ó tàn ni. It will only take a witch. Àjẹ́ ló máa ń wùwà bẹ́yẹn. Mi fẹ́ mọ̀ nǹkan tí Lizzy lè ṣe. Wọ́n wá ní kó dáwó padà. Ẹ wá sí show. Ẹ ti náwó. It took Tọ́pẹ́ 3.5 hours láti raise 2.5 padà. Ẹ mọ̀ nǹkan tó ṣe ni? Ó disorganize ibẹ̀ yẹn for that few hours. Thank God àwọn supporter Lizzy wọ́n ti ní plan tí wọn gbogbo wọn ti gbé eléwé and gbogbo ẹ̀ wá. Ṣé ń gbọ́ mi? But within that few minutes that Tọ́pẹ́ was there, ó wá lóhun lọ pé òun á bá wọn send owó ẹ̀rí. Very, very aláìnítìjú. Ẹni tó lóhun ò kọ mi. Ṣebí kó tó sọ pé òun ò kọ mi láti ṣe ẹ fún mi l'account.
ó wá ṣe gbogbo yẹn tán wọ́n wá ń drive wọn náà fẹ́ máa lọ bọ́kọ Lizzy ṣe sọ fún wọn pé kan ti gate nìyẹn ó ní ẹ dá refund yẹn padà fáwọn tó ní báyìí báyìí. It took Tope Alabi 3.5 hours to refund that money. Ibẹ̀ yẹn ni mo wá ti conclude pé ó fẹ́ kọrin yẹn àwọn tó pè ní ibi tí Tope ti stupid. Ẹni tó pè ẹ́ pé kó má kọrin mo fi òpó jẹ́ kó ti refund owó yẹn sínú account ẹ kí wọ́n gan tó sọ pé ó kọrin. Ó wá dúró 3.5 hours ló take Tope Alabi láti refund owó yẹn. Ó wá refund ẹ̀ ó wá lọ. Mo sọ kíní kan lánàá ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ wà ńbẹ̀ yẹn ẹ mess up gan. Mo fi ìyá mi búra Tope ò ní kó ńbẹ̀ yẹn. Kò ní kọrin o but disgrace tó máa gbà tó máa fi kú ó máa nọ́ọ̀sì ẹni. Ó máa nọ́ọ̀sì ẹni. Eye for eye la máa fi ṣe. Ṣé àwọn kan máa ń rí àwọn wèrè ẹ máa ń rí àwọn tẹ̀lé bá ṣe. Mo fi gbogbo nǹkan tí mo ní láyé mi mo fi búra. Mo fi grave ìyá mi àti bàbá mi búra. Tope ó ní farare lọ. Mo mọ̀ pé a lè ná ẹ o a dẹ̀ lè bá mọ́tò ẹ jẹ́ ṣùgbọ́n wọ́n á ti gate èmi lẹ́yìn omi gbogbo nǹkan tó máa fi disgrace ẹ tó máa ṣe fídíò wà ló bèrè tó bẹ́ẹ̀ máa wá wọ ọlọ́pàá tó máa kó wọn pé níjọ́ nǹkan ẹ̀yẹ ọmọ lọ́mọ olórí burúkú ni gbogbo àwọn tó respect ẹ nínú music industry ó ń ṣàwòkọ́ṣe Tope. Lọ wo page mi dáadáa o kó má rò bí pé ọmọ yìí bí ó ti mí ní tẹ́lẹ̀ ìgbà tó ń ṣe tòkù màmá ẹ̀ tó ń jójó sọnù kan tó ń pò dípọ̀ bí ògì tútù tí gbogbo ayé come for you I stood my ground mo gbé ẹ sórí wall mo ṣe show fún ẹ. Ìgbà tiwa àti aláṣeyọrí gbogbo ayé kẹ̀yìn sí ẹ I stood my ground mo kọ epistle mo gbé ẹ síbẹ̀ máa celebrate ẹjọ́ birthday I don't know you mo kàn máa like máa encourage àwọn tí gbogbo ayé bá attack ni. Now wọ́n sọ pé proud you are proud on top of nothing. Tope you are proud on top of nothing. Ìwà burúkú ẹ òun ló mú ẹ tó tàánú tó jẹ́ kí mo mọ̀ pé lóun ti dá láṣeyọrí o. Ìwà burúkú ẹ òun ló mú ẹ àánú tó jẹ́ kó yìí máa rí gbà ó tà fún láṣeyọrí. Ìwà burúkú ẹ ìwà ìgbéraga ẹ tá bá ń gbórin ẹ ṣé wọ́n nìkan ló máa kọ́kọ́ kọrin. Àìmọye àwọn tó ń kọrin ìtorí wọn tí ráàánú gbà ni. Ẹ wò gbà tí Tope ẹ wò gbà tí aláṣeyọrí ń kọrin. Ọmọ ọlọ́mọ from the trenches ta ni ò bá fà mọ́ra Tope àkùkọ gàgàrà tí ò fẹ́ jẹ́ kí kékeré kọ ní ẹ ìtorí ẹ lójú ẹ ṣe ugly. Ẹ wò gbà tí aláṣeyọrí bẹ̀rẹ̀ orin ta ló jẹ́ kó máa promote orin ọmọ yẹn Olúkèwé àṣé gbogbo bó ṣe ń celebrate ọmọ yẹn bó ṣe ń kọrin ọmọ yẹn inú bí. She couldn't hide her anger again. Ó lọ kọrin bí kanjọ yẹn ni ìbínú ló fi sọ pé orin wo ni ọmọ yẹn kọ ó ní aláṣeyọrí sínú débi pé ó rí fàásì pé ọmọ yẹn ó dàbí bí Pastor Jerry ṣe máa ń sọ pé what God cannot do does not exist. Nǹkan tó bá ń wù ẹ́ ló lè fi porí ìwọ tó ń pe àwọn ifá tó ń pe àwọn oníṣègùn tó ń fà ẹ́ tó sọ pé bó ṣe máa ń pe Ọlọ́run ti ẹnìyẹn nǹkan tó bá ń mú aláṣeyọrí ló lè fi kọrin ẹ̀ ìgbà tó máa bọ́ta out of anger out of annoyance ó ní kíní kan Ọlọ́run tí ò ń ṣe onígbèsè àbá ló ṣe kọrin ẹ̀ gbogbo ayé bínú. I know a lot of people that unfollowed you that night. Gbogbo ayé bínú àwọn èèyàn jáde fún ẹ gan gbogbo TikTok Twitter onídùúró ọmọ ọlọ́mọ kọrin how dare you aláṣeyọrí kọrin
òun redefine ìtumọ̀ onídùúró. Ìlara ẹ ti pọ̀ jù, ìlara ẹ ní òde ó fine. Gbogbo ojú ẹ ṣe rí. Ẹ kọ́kọ́ lọ change makeup artist yín ná. Makeup artist tẹ́ ń lò yẹn kò ṣojú yín dáadáa. Torí makeup yín kò lẹ́rí. Kò lẹ́rí bí àwọn powder £1 shop bí òun náà ní makeup artist lò fún yín ni. Ẹ wá mú satellite dish, ẹ gbé sórí, ẹ̀yin àti àfáà tó máa ń wé nǹkan tó tóbi torí wọ́n tó báyìí. Kò sí yàtọ̀. Ta ni wardrobe manager yín náà? Ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn. Sanra, ẹ níkùn bí tèmi, ikùn yẹn wà níwájú. Ìkà ò lè mọ́ra mú náà. Ẹ jẹ́ ká máa sọ lọ. Abẹ́gbọ́, ó condemn aláṣeyọrí ńjọ́ yẹn. Ìjọ́ kejì, ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní ráàánú gbà. Tọ́pẹ́ Àlàbí, tó bá kọ wájú sí ẹ kó tá. Tó bá kẹ̀yìn sí ẹ kó tá. Tó bá kù wọ nìkan kó tẹ́ra rẹ̀ pa. Jókòó kó evaluate behaviours ẹ. Àwa ti ríra wa pé ọkọ rí wa pé àwa ń lọ church ni. Ẹ̀yin ni PA Jésù. Ẹ̀yin ni holier than thou. Ṣé wà tó wù ní ìjẹta yẹn? Ṣó lè fi pé èrò sínú ọkọ̀ ìgbàlà ni àbò fi lé èrò dànù? Tọ́pẹ́. Ẹni tó ti ń wò pé láti ara orin Tọ́pẹ́ mo fẹ́ change sí Christian. Ìwà tó wù ń jẹta yẹn, ó ti fi ṣe a lot of people lọ́kàn. Ó ti fi jẹ́ kí many people come think twice lórí ẹ̀yin gospel musicians. Blessing. Kí ló kọ́ ọmọ tí VDM ń bá fà lọ́wọ́ yẹn? 3-4 weeks ago, she ní tiẹ̀ tún wo nǹkan tí wọ́n náà ń ṣe. Many of you are not Christ-like. Níbi tán ti lọ ṣe kinní fún Lizzy lánàá yẹn, Muslim wà ń bẹ̀, Christian wà ń bẹ̀, Paraventure oníṣègùn lè wà ń bẹ̀. Orin ẹ ó jẹ́ kó máa pèrò sínú ọkọ̀ ìgbàlà ni, kò jẹ́ kó lé wọn dànù. Tọ́pẹ́. Bóyá orin tó fẹ́ lọ kọ tí Ọlọ́run bá fún anybody l'assignment, either pastor or gospel musicians, before you go, Ọlọ́run ti mọ nǹkan tó ń lọ achieve ń bẹ̀ yẹn. Ó ń ṣèyàn Ọlọ́run. Àwa wí tẹ̀ sọ pé ẹ̀ ń gbàdúrà, ẹ̀ ń ṣe olórí burúkú ni gbogbo yín. Nǹkan tẹ́ máa jẹ ebi nǹkan tẹ́ máa jẹ lẹ́ ń bá kiri. Tọ́pẹ́ lọ́hún mínísítà sí ẹnu nínú lóòótọ́. Má wo ti Lizzy lánàá yẹn. Wo ti ọkàn tó fẹ́ win. Wo ti souls tó máa win. Ó wá débẹ̀. Lizzy gangan, ó lè jẹ́ orin tó máa kọ fún publicly yẹn. Ó máa yí lọ́kàn padà. And mo máa ń sọ, there is always a reaction for an action. Lizzy ò déédéé máa jà. There is a limit to human endurance. When people are pushed to the wall, they turn around to you. Èmi gbọ́ pẹ̀lú àwọn tó ní kó dákẹ́ ìgbà tí wàhálà bẹ̀rẹ̀. Ó dẹ̀ wò pé brand òun gbogbo nǹkan òun ló ń bàjẹ́. Ó dẹ̀ turn around. Ẹ sọ́ dàjẹ́. Ẹ sọ́ dìkà. Tọ́pẹ́. Ó ṣeé ṣe ibi tó dé lánàá yẹn. Kó jẹ́ pé orin tó máa kọ, Lizzy a máa replay ẹ̀. A máa replay ẹ̀. Ó lè jẹ́ òun gangan ló máa kó gbogbo àwọn tó ti bá jà mọ́ra. Ó lè jẹ́ òun gangan ló máa bọ́ta ló máa sọ pé gbogbo ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ mí, mo dáríjì yín. Let bygone be bygone. Ṣùgbọ́n kàkà kó ṣe bẹ́ẹ̀. Èṣù bí yìí, Tọ́pẹ́ Àlàbí. Ìṣe ló tún lọ da epo, ó lọ da kerosene sínú fáyà ni. Tó bá jẹ́ pé ọmọ yín ló wá fẹjọ́ sùn yín pé bó nǹkan ṣe rí ni, advice wo lẹ máa fún? Ó wá lọ nìyẹn. Lizzy ṣe show lálẹ́ ìjọ́ yẹn. Ó tún yìn pọ́n ẹ lé. Àǹtí mi Tọ́pẹ́ Àlàbí. Àjọṣe kékeré ni. Ọwọ́ wọn ni mo dàgbà sí. Ọmọ yẹn ń fún ẹ ní benefit of doubt, ọmọ ọgbọ́n. Ó jọ ọ̀gẹ̀dẹ̀ sí ẹ, òpònú ẹ, apọ̀dà. Ó reciprocate. Ìyẹn lásán kò tiẹ̀ pé Lizzy jọ má bínú. There is a reason for my action. I'm very, very sorry. I'll make it up for you. Just 5 minutes, 2 minutes call.
You would have made that lady's day that night. But you didn't. Oh no, jọra ẹ lójú. Tí ẹ kọrin bàbá àrà kọ fún ẹ, bàbá àrà ló kọ. Orí mi máa má jẹ mọ́ ìyá ara mi. Orí mi máa má jẹ o. Ẹ̀dá mi máa má jẹ o. Orí mi máa má jẹ ìjọra mi lójú o. Ilá jọra rẹ̀ lójú ilá kó Tọ́pẹ́. Ikàn yìí jọra rẹ̀ lójú ikàn yìí wẹ̀wù ẹ̀jẹ̀ o. Nebukadnezari ó jọra rẹ̀ lójú ó dẹ́ni bẹ bọ̀rà jẹun. Orí mi máa má jẹ o, ẹ̀dá mi máa má jẹ o. Orí mi máa má jẹ ìjọra mi lójú o. Tọ́pẹ́, Jehovah detests the pride. Bíbélì ni tó bá gbéra ẹ ga o, wà á gbé ẹ wálẹ̀. Tó bá gbéra ẹ sílẹ̀, wà á gbé ẹ ga. Tọ́pẹ́, orí pé o ti ń lulẹ̀ ni. Gbogbo nǹkan tó kù táwọn èèyàn ń gbọ́ nínú orí ẹ tó ń wò, àánú ló fi ń wò. Kò ṣe pé torọ́ ló ń gbà fún ẹ mọ́. Ìgbéraga àti ìkà ó fi sún aláṣeyọrí dọ́dọ̀ àwọn aláàánú. Gbogbo ibi táláṣeyọrí ti ń kọrin, ilẹ̀kùn táláṣeyọrí ń kàn, ìwọ ló ń kàn tẹ́lẹ̀. Wà àwọn calibers of powers, wà àwọn ọkọ̀yà, àwọn ọ̀rẹ́ ọkọ̀yà. Bàbá tó ní kí lórúkọ bàbá yẹn nílé ńlá báyìí tí ọba Ẹdẹ àbí ọba kan tó lọ sílé wọn gbà kan ní Ìkòyí tó bó ti gbàgbé orúkọ máa yẹn. Àwọn group of ọ̀rẹ́ bàbá ọkọ̀yà ni. Tó bá máa momi lásán ní caliber àwọn bàbá ọkọ̀yà yẹn sìn, aláṣeyọrí ló ń pè. Ọ̀kẹ́ owó, ẹ wo bàbá Ọ̀kẹ́ owó. Wọ́n fẹ́ end of the year party ní last year. Aláṣeyọrí ló pè. Tọ́pẹ́, wọ́n ti gba ẹsẹ̀gbẹ́. Ṣé o mọrin kọ ni? Ó yìí ń kọrin. Ṣùgbọ́n Ọlọ́run sọ pé èrè mi ń bẹ pẹ̀lú mi. Èmi yóò sọ fún ní kálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. O ò ṣe mọ̀, ṣùgbọ́n inú ẹ̀gọ́ náà ń rínú. Ọba rínú ròde olùmọ̀ràn ọkàn. Ọlọ́run mọ̀. Ó rínú ẹ sí ọmọ làkejì ẹ. Ìwà ó ra àánú fún aláṣeyọrí. Gbogbo àwọn group of friends yẹn tó bá máa mu omi lásán, aláṣeyọrí ló ń pè. Ó ti di once upon a time. Ìwà ẹni o, kò ṣe pé orin lọ lẹ́nu ẹ o. Ìwà ẹni o. Tọ́pẹ́, check your ways. Check your ways. Yínká láṣeyọrí, ó gbé fídíò wá ńjọ́ kan. Ó wá kọrin fẹ́yàn kan bí private jet. Wọ́n fi gbé òun àtàwọn tó ń kọrin, àwọn band ẹ̀ wá. Private jet. Tọ́pẹ́, mo mọ̀ pé kò sí nǹkan kan máa gidi lò. A lot of people have followed you yesterday. They are not Lizzy supporters. They are not Lizzy's lovers. But just because what you did was bad, it is not Christ-like. Báwo lẹ ṣe ń sùn? Aláṣeyọrí is going places. Gbogbo ilẹ̀kùn tó jẹ́ pé wọ́n ló ń kàn. Àwọn míì wà gan tó kàn rí láyé ẹ. Aláṣeyọrí ti kàn. Màá sọ story kan fún yín. Mo ti mọ̀ pé this lady ti jọra ẹ̀ lójú ti pẹ́, but ẹ wo mánu House on the Rock, that very handsome pastor. Wọ́n sìn gbọ́nlẹ̀ tán ni. Kí ló kàn? Paul Adefarasin. Tó bá ń ṣe nǹkan kan tẹ́lẹ̀, ẹ ti mọ̀ kí ló máa ń ṣe yẹn? December ló máa ń ṣe. Tó máa ń ṣe for the whole day. Ẹ bá mi rántí ẹ̀. Tí gbogbo àwọn musicians máa wá láti abroad. Experience, thank you. Ẹ̀ẹ̀mejì náà ti ṣe experience nísìn. Wọ́n ti yọ Tọ́pẹ́ dànù. Aláṣeyọrí lọ́fíìsì. Wọ́n ti yọ dànù nínú ohun dẹ̀ ló ti ṣe experience yẹn for years. Tọ́pẹ́ Àjànàkú. It's not hallelujah. But it's success. Experience. Ẹ̀ẹ̀mejì.
wọ́n ti yọ́ dànù ńbẹ̀ aláṣeyọrí lọ́fíìsì. Tọ́pẹ́, I'm not gonna insult you, but àwọn ọ̀rọ̀ tí mò ń sọ lọ́sàn yìí, you need to go and sit down and evaluate your ways. No, ẹnìkan sọ pé that's true, Bukky. Me, I'm not on social media to do rubbish. I come online to talk, to create awareness. Fair enough. But can I shock you? Àwọn máa satellite mi, ó máa ń lọ káàkiri ni. I observe. Ṣé mo kórè tí máa ń lọ ní London yẹn? Mo fẹ́ fún yín scenario kan. First, ṣe pé olùkọ́kọ́ wa kọrin few years ago, ṣé rántí? Olùṣọ́ church yẹn, wọ́n invite ẹ̀. So, ó wá bọ́ sí time tó olùṣọ́ yẹn náà, tí shepherd yẹn náà ń bọ̀ ní London. Ṣé ń gbọ́ mi? Ìgbà tó máa ra ticket, wọ́n ra business class fún. Ṣé ń gbọ́? Olùṣọ́ yẹn náà ra business class fúnra wọn. Ọkọ ẹ̀, bí àwọn míì mọ̀ ṣá, wọ́n ṣàrà èyí tó next business class. Ṣé pé economy wà, then ìkan tún wà tó tún jẹ́ ẹ̀gbọ́n economy ṣebí. Wọ́n wá ra yẹn fún ọkọ ẹ̀. Ẹni tó gbé wá, wọ́n fi hotel, ó dẹ̀ gbowó premium, àbí kí lẹ pé? Okay, premium. Premium. Ṣé ń gbọ́? Premium class. Wọ́n rà fọ́kọ ẹ̀. Ẹni tó fún ẹ lówó, àìmọye owó tó gbà tó charge wọn o. Ṣé ń gbọ́? Premium economy, thank you, princess. Ó ti sanwó fún o. Uncle yẹn dẹ̀ ń bọ̀ ńgbà yẹn. Àwọn wọ business class, Tọ́pẹ́ wọ business class, wọ́n dẹ̀ ra premium economy fún ọkọ ẹ̀. Ẹ mọ̀ nǹkan tó ṣe? Ó lóun ò ní lọ o, òun ò dẹ̀ ní refund wọn. Ó ní tí wọ́n bá ti lè ra business class fọ́kọ òun, ó lóun ò ní lọ. Later ni mo gbọ́rọ̀ yẹn o. Ó dùn mí. Mo ní ṣe rí, many of you lẹ́ ń fáwọn people ìláyé jẹ. Àṣejù ni olórin celebrity. Ẹ play ẹ̀ nínú ilé yín, ẹ lo akọrin yín. Owó tẹ́ lè ná fáwọn akọrin yín. Ẹ lọ máa kó fáwọn celebrity gospel singers. Wọ́n máa charge exorbitantly. Ẹ jọ̀ọ́ ṣóyìnbó yẹn correct. Àṣejù ni Tọ́pẹ́ Àlàbí, bàbá Mohbad ti wà okay. Ẹ gbọ́ mi. Àṣejù ni Tọ́pẹ́ Àlàbí, bàbá Mohbad ti wà okay. Mo sọ pé àwọn tó gbé Tọ́pẹ́ Àlàbí lọ fún Lizzy gan, kó wá gbé bàbá Mohbad, ìtorí Lizzy like bàbá Mohbad. Kó wá gbé bàbá Mohbad lọ fún Lizzy ńdọ́ yẹn gan. Bàbá Mohbad wá ti popular jù báyìí lọ́sìn. Ó ṣe ká pàdé ẹnìkan bẹ̀ tó máa bá wa máa help bàbá Mohbad. Bọ́dẹ̀ jẹ́ ní òṣòlá máa introduce sí bàbá Mohbad. Kọ́ máa jọ help ara wọn. Àṣejù ni Tọ́pẹ́ Àlàbí, bàbá Mohbad ti wà okay. Ẹ jẹ́ kí n máa sọ lọ. Ó bá ní with arrogance ló fi ń sọ, kò tiẹ̀ wò pé ẹni tó kó owó sílẹ̀, owó business class méjì àti premium economy kan, ó ti gbowó iṣẹ́ òkòwò ṣe fún wọn, kò ṣe pé ó wá ṣe fún wọn lọ́fẹ̀ẹ́, wọ́n gba hotel fún gbogbo, kò dẹ̀ ṣe pé ó lọ níjọ́ kejì o, á fẹ́ lò tó 2 weeks ń bí báyìí. Abẹ́ gbọ́ mi. Ó lóun ò lọ o. Ó ní tí wọ́n bá ti ra business class fọ́kọ òun ò ní lọ. Ó ní unfortunately kẹ̀rẹ́, wọ́n bá fi pa wọn fẹ́ gba refund, òun ò ní fún wọn refund o. Ó ní torí òun ti gbowó. Pé tó yẹ pé Tọ́pẹ́ Àlàbí stop flagging my video. Ṣé ń gbọ́ mi? Ó ní tó bá jẹ́ pé ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ti pè òun lọ́nà àwọn òṣèmọ́, òun á fún wọn lówó, pàtì ẹ̀dẹ̀ ló máa fún wọn. Ó náà ti book òun láti jọ yìí.
onítọ̀hún bá ti lè ra business class fọ́kọ òun náà ó lóun ò lọ síbi kankan ó sọ gbójú sókè ní Tọ́pẹ́ is mean mo máa ń sọ ṣe láwọn tó láwọn sìn Ọlọ́run gan yẹn àwọn ló wicked jù tí bá rẹ tó já staff mọ́rí tó pé kabash ó wicked bí wọ́n wicked jù má kabash létí mi má kabash létí mi be natural ẹ má bínú ẹ̀yin deeper life àwọn deeper life ń gbà yìí àwọn deeper life wọ́n burú bí wèrè ṣẹ́rẹ́ ẹni tó bá ti ń rí tó ń gbé báìbù wèrè tó ló yẹ ríǹgì tó ń ṣe ọlọ́run àwọn olóyè olórí burúkú jù they are evil inú wọn dúdú wọ́n dẹ̀ ń dó pààrà wọ́n dó pààrà gbogbo bọ́nẹ́gẹ́nìsìm yẹn lọ́ máa fi mú yín o crosswalk tó ń ṣe nínú ẹgbẹ́ akọrin wọ́n mọ kódó bí wèrè ẹ máa wò pé báwo lọ́ ṣe mọ gbogbo ẹ̀ ni ẹ máa wò pé báwo lọ́ ṣe mọ àwọn kódó báyìí ṣebí bọ́nẹ́gẹ́nì ni wọ́n tó máa sọ scarf tó máa wọ́n gbé báyìí kabash ìwọ tó wà ń ta gan wọn mo kó dójú ẹ lọ tẹ bá ní mo pawọ́ ẹ lọ wo gbogbo àwọn jẹ́nsì wọn mo kó dò àwọn ilé gbogbo style ló kórí wọn ẹ máa wò pé bó lọ ti ń wò fóònù wọn yẹn gbogbo pọ́ọ̀nù ló wà ń bẹ ẹ jẹ́ àmọ́ sọ́lọ ó lóun ò ní lọ o onítọ̀ bá ti lè ra business class fún ọkọ òun náà olùṣọ́ yẹn bá ní okay no problem wọ́n dẹ̀ wo airport ṣóyè yín wọ́n ti dé airport o wọ́n ti dé airport because olùṣọ́ yẹn náà ń bọ̀ àwọn náà ń bọ̀ ní UK pé káwọn kúkú jọ travel pọ̀ wọ́n bá dẹ̀ lọ sí customer service wọ́n lókè ṣé àwọn lè change ticket sí business class unfortunately ìgbà ṣẹ̀fẹ̀ pé gba time summer time winter ni but winter ò tí dé dáadáa ṣẹ̀fẹ̀ pé Naija is always full unfortunately business class ti kún wọn ò rí change ṣé kí sọ̀kọ́ tó ṣẹlẹ̀ ṣá olùṣọ́yẹ̀ kò fly economy rí o ṣé mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣá tíkẹ́ẹ̀tì ọ̀nkú yẹn ni wọ́n change sí lọ́ change fọkọ Tọ́pẹ́ tíkẹ́ẹ̀tì ọ̀nkú yẹn lọ́ change ọ̀nkú yẹn wá lọ jókòó sí economy ẹ sọ fún mi ṣé wà yẹn dáa no ẹ jẹ́ ká máa bára wa sọ̀rọ̀ tó bá ní mo parọ́ ó lóun ò ní lọ ó dẹ̀ lóun ò ní dáwó padà ọ̀nkú yẹn tiẹ̀ wá fẹ́ ra business class yẹn fọ́kọ ẹ̀ ó ti àkòsí space mọ́ business class ọ̀nkú yẹn lọ́ra ọ̀nkú yẹn ló lọ jókòó sí economy ìjọ yẹn mo ti ní reservation mi nípa ẹ̀ ìjọ yẹn mo ti ní reservation mi nípa ẹ̀ abẹ́ gbọ́ mi now mo wá rí pé aláṣeyọrí lẹ́yìn tó bọ́ aláṣeyọrí o aláṣeyọrí ló túbọ̀ tà pé ẹ má drag wọn mọ́ mọ́mì wa ni wọ́n ṣe ń gbọ́ anything tó bá ń ṣe aláṣeyọrí á celebrate ẹ̀ tó bá fẹ́ ṣe program aláṣeyọrí á gbé sórí wọ́ọ̀lẹ̀ ṣé mo sọ fún pé observer làwa lórí social media a máa observe gan mo notice pé tọmọ yẹn bá ṣe tọ́pẹ́ ò ní acknowledge aláṣeyọrí bẹ́ẹ̀dẹ̀ tó yìí ṣe aláṣeyọrí celebrate ẹ̀ kí ni tó bá ń ṣe ní open field yẹn aláṣeyọrí gbé sórí wọ́ọ̀lẹ̀ láti celebrate ẹ̀ àbí kò yé yín ṣé mọ̀ ẹ́ pé kò acknowledge aláṣeyọrí mo wá láti pé ẹni tó súnmọ́ tí mo ní mo mọ̀ yẹn ṣé ń gbọ́ mo ní ẹjọ́ ẹ bá Tọ́pẹ́ sọ̀rọ̀ ẹni kó fa aláṣeyọrí mọ́ra ṣé kí wọ́n sọ fún yín o Tọ́pẹ́ ó láwọn gáǹgì ẹ o àwọn gúrùpù kan tó ń tẹ̀lé o tọ́jọ́ ń kọ gospel o gbogbo wọn náà ti ń yẹra fún aláṣeyọrí ńsìn tó bá fẹ́ ṣe orin gúrùpù wọn ò ní pe Tọ́pẹ́ wọn ò ní pa aláṣeyọrí sí Tọ́pẹ́ náà máa ń gang fight ni o òun ló lórí àwọn oní gang fighting àlẹ́ mi gangan ní kó bá mi sọ fún pé ẹni kó fa aláṣeyọrí mọ́ra ọmọ yìí òun ló ṣe ọmọ yìí dẹ̀ tún rí bí ìyá ọmọ yìí tún ṣe gbogbo nǹkan irọ́ ni o kò fa ọmọ yẹn mọ́ra àgbàyà
ṣóun ló ní kígbà yín lọ ni ẹ ti lò gbà tí yín náà ó ṣeé ṣe kó jẹ́ kó tó bá fọmọ yẹn mọ́ra gan Ọlọ́run á gbé àwọn aláàánú sẹ́yìn náà náà gbogbo nǹkan tó ń ṣe láyé lẹ ti bá wọn ṣe àkókò gàgàrà yìí kò fẹ́ jẹ́ kí kékeré kọ why wọ́n ní kárìnkápọ̀ ilẹ̀ ló ń yẹ ni kí ló yẹ táwọn olórin tó bá ti ga yẹn tó ń fẹ́ jẹ́ kí kékeré ga náà very bitter soul àwa wí tán ọmọ yẹn jẹ́ ń ṣe nǹkan ẹ̀ ẹ lọ́wọ́ mi ìfẹ́ dárúkọ ni ẹ lọ́wọ́ many of àwọn gospel musician yẹn àgàgà àwọn Yorùbá yẹn ó ti gúùpù wọn sọ́dọ̀ ẹ̀ bó ń ṣe nǹkan sí wọn nípa láti yọrí sí kí lórúkọ bàbá tó ṣòkòtò tí ẹ náà máa ń táìtì báyìí mọ́ṣáì kí lórúkọ bàbá yẹn náà ẹ rán mi létí ẹ̀ òun náà ẹ mọ̀ pé bó ṣe rí yẹn ìsàlẹ̀ nǹkan máa pọ̀ síbẹ̀ gan ẹ rán mi létí orúkọ ẹ̀ Láolúgbénjó Láolúgbénjó àwọn Láolúgbénjó àwọn Bídèmí Alọ́ba ẹ bá tẹ ẹ lọ wo Láolúgbénjó láti bẹ̀rẹ̀ wòlíì àrò obìnrin máa ní wòlíì àrò lẹ́yìn tẹ ẹ tó máa ṣe yàn kọyọkọ yẹn tí ò kàn pọ́ọ̀tì ara ẹ̀ Láolúgbénjó ni mò ń sọ Láolú ó láìkì aláṣeyọrí gan Láolú ò súnmọ́ Tọ́pẹ́ tẹ́lẹ̀ Tọ́pẹ́ ó lu ọ̀nà yín kíní ọ̀yàn yín kíní ó ti fa Láolú mọ́ra ń sìn ó tọ́ ni ẹ lọ wo Láolú tó bá wọ ṣòkòtò tí iṣẹ́ tí ò bo ìsàlẹ̀ nǹkan kì í síbẹ̀ yẹn dáadáa ó máa ń dúró tán ni èmi ò sọ mi ṣẹṣẹ Ìṣẹ́gun Johnson o ìyẹn kàn ṣọgbọnọgbọ ṣọ́ọ̀ṣọ́ mà nìyẹn onílẹ̀kẹ̀ yùn Láolúgbénjó mò ń sọ ó ṣe dúró yẹn nǹkan kì í síbẹ̀ dáadáa ó máa ń dúró ẹ lọ wo gbogbo bí ṣòkòtò ẹ ó máa fitted ó máa Láolú ni mò ń sọ Láolú àti Yínká Láolú láìkí Yínká gan tí bá ti ẹ̀ ń wò wọ́n gan máa wò pé ká ní Yínká ò tí ì máa rí ni mo fọwọ́ sí pé kó fẹ́ Láolú Tọ́pẹ́ tí ó ti kó sí wọn láàrin ó wá fa Láolú mọ́ra bí Bídèmí Alọ́ba ń tiẹ̀ ìyẹn bébí á nìyẹn èèyàn Tọ́pẹ́ nìyẹn Tọ́pẹ́ náà ò súnmọ́ Bídèmí mọ́ Bídèmí ò súnmọ́ aláṣeyọrí mọ́ Tọ́pẹ́ ni o ó máa sọ fún yín ni o lè bóun ṣe kó bá láṣeyọrí ṣe ìkan ló máa mú àwọn ẹni ẹlẹ́ni wọ́n dẹ̀ láìkẹ́ wọ́n wò pé mọ́mì ẹ lọ́wọ́ gbogbo nǹkan tí many of them ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta tí gbogbo máa jọ ń ṣe nǹkan pọ̀ aláṣeyọrí kò sí bẹ́ẹ̀ rárá kò dẹ̀ ṣe pé tọrọ ọmọ yẹn lóyún bó ṣe lóyún tó ó yìn lọ ń ṣeré wọ́n kàn án avoid ẹni bìkọ́ sọ́ọ́rí pé kò bá Tọ́pẹ́ ṣe ẹ sọ fún mi ṣé wà àgbàyà kan lóhùn yẹn ẹ wo Ṣọlá Alison kí aláṣeyọrí tó dé ó ní iye years tí ò fi súnmọ́ tí ò fi súnmọ́ Tọ́pẹ́ tí ò súnmọ́ Ṣọlá Alison kí ló dé ṣẹ́yìn nìkan lè fẹ́ máa kọrin wọ́n ní tá bá jẹ búrẹ́dì a máa fẹ́ jẹ ráìsì náà náà ẹni tí ò rí mi ò rí nǹkan kan wá rí yín pẹ̀lú àmọ̀ tẹ́ fi ń kanjú yẹn àti ṣọ́ọ̀kì tẹ́ ń kún sẹ́nu àti fìlà yín tó dàbí akẹtẹ tó ti ń lé tàtàṣe ní Nàìjíríà ẹni tí ò rí mi kò rí nǹkan kan èèyàn gbọ́dọ̀ kún mọ́jú náà kan rí. Tọ́pẹ́ Àlàbí ẹ lọ change ways yín ẹ níwà ẹ lọ change ways yín ìwà tẹ wù yẹn tẹ bá tún wù ń jọ mi á nà yín ọkọ yín lọ máa fi ṣẹgbà wọn á nà yín ẹ lọ ṣe lẹkọọ Òdùmọ̀tà àbẹ ẹ lọ ṣe láàrin Òṣòdì àbí Mùṣín ẹ lọ bá Portable dọndọkúndọ yẹn wò ẹ ní kúrò ń bẹ á ti nà yín jù máa wá wọ ọlọ́pàá lórí burúkú tó máa ní wọ́n ṣe nà yín àbẹ ẹ mọ̀ pé nǹkan tó ṣe tẹṣẹ yẹn it's called breach of contract ibo lẹ́yìn àti nísì kọ̀wé sí tẹ sọ pé tí n bá débẹ̀ tí ò bá ń ṣe tí mo like mi ní kọrin ibo lẹ́yìn sí sign ẹ̀yin wèrè it can only happen in Nigeria máa pẹ́ sí kó wá kọrin wà ní òdebẹ̀ ò láìkì kankan á gbé ẹlẹ́ṣẹ̀ ní mú gbogbo ẹmú ẹ̀ máa yẹ̀jẹ̀ ní àbórí ẹ̀ burú ó kúrò láti odidi ṣẹpẹ́tẹ̀ ìdò tó mo gbọ́ pé níbọ̀ Portable ní ẹ kúrò lódidi àkútẹ̀
ẹ drive dé Abraham Adésọ̀yà ẹ wá lẹ́ẹ̀rí kọrin wọ́n á jó táyà mẹ́rẹ̀ẹ̀rin ọkọ̀ Lizzy kò ṣọmọta gbogbo ibi tó ti ń bẹ̀ yín yẹn wọ́n ti kì ṣọmọ táyà àwọn òbó ṣe máa lọ wo ọmọ mà ló gba àjọ̀gbọ̀n lọ́wọ́ wa gbogbo báwọn ìyá ṣe ń bẹ̀ yẹn tó lọ kọjú sẹ́gbẹ́ kan yẹn wọ́n ti kì ṣọmọ táyà ta ló wá lose Lizzy cannot sue her Naija tí ò lófin ó tọ́ ni mo ti sọ story mi ní dáadáa lórí íńtánẹ́ẹ̀tì ọ̀tá mi ò mà gbádùn ọmọ bíbí mà ló gba gbogbo wèrè yẹn lọ́wọ́ yẹn àbólórí burúkú ní àǹtí Tọ́pẹ́ ni tó bá lọ ya wèrè wò wọ́n á sọ fún ẹ pé bí tí wèrè ẹ parí sí ní wèrè tẹ̀yàn kan ti bẹ̀rẹ̀ ó fẹ́ dójú tì mí lọ́jọ́ nǹkan ẹ̀yẹ mi ká kúkú lọ dójú tira wa ká jọ dójú tira wa náà wèrè wa ó wá lóhùn òkọrin ó wá ń lọ màmá bá yín transfer owó later aṣọ òtí ẹ̀ lé common 2.5 million 700 pounds máa wọlé jáde fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ní wà títà níta you can't shame me ó wá ń pè kiri ẹ̀yà mi 500 fún kẹ́yà mi 300 mo fẹ́ sanwó mi báyìí ni very shameless act òṣì ó dàbí pákó jẹ̀bú ẹ kó sì dànù cyberspace wa àṣejù ní Tọ́pẹ́ Àlàbí mo ti fi Ọlọ́run ìgbàlà mo sáàdì ọ mo ti fi kẹsẹ̀tì sí àbí mọ́mì tí fi làwọn máa ń ga gan yẹn lóko mọ́mì yẹn ti dàgbà báyìí wọ́n dúdú báyìí má ti gbómi wọn sí ọdún lọ sópin yóò bàbá mi mọ́ ní February ta ló ń pe gbogbo yín àbó ẹ̀ ń ṣe èrè ṣé ẹni kí pati má dùn ni orí ìburú Bọ́lá rẹ̀ àti ẹ̀mọ́ kókó fìlà bí ẹni tó ń bá wọn náà wọn fìlà ló bá Tọ́pẹ́ wọn fìlà gbogbo tí ẹ̀ yé wa nonsense tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn Bísí Aláwìyé Bọ́lá rẹ̀ gbogbo wọn yẹn tó bá yẹ kó wọ́n ṣe fún wọn nìyẹn ṣé wàá débi tó délé ni àti ẹ̀mọ́ ṣe pojú wọn ó dàbí ìgbà tí Chinese bá mú fry pan tó fẹ́ fi ṣe choi meal wọ́n ní kò ní bẹ̀ kò dẹ̀ bẹ̀ náà f off a kúlù fún ẹ